àti ìjọwọ́. But at the moment, even Àmọ̀tẹ́kùn wọn àgbọ̀n ọ̀gbọ́n nípa àwọn ọmọ. Ṣé Àmọ̀tẹ́kùn? Yorùbá a ti sọ nípa Yorùbá nation lọ́jọ́ yẹn pé gbogbo nǹkan tó bá fẹ́ ṣe yẹn kó kò lè succeed. Pé the way tó bá fẹ́ help Nigeria out kó bá fẹ́ help orílẹ̀-èdè out ni pé wọ́n lọ fi form party from that place tí wọ́n bá wọlé gbogbo nǹkan tó yẹ káwọn need láti ṣe ẹ̀tọ́ wa tó yẹ kán bèrè lọ́wọ́ àwọn òyìnbó wọ́n á lè ráyè fight fún ẹ̀tọ́ yẹn tí wọ́n pa àwọn ló wà ń bẹ̀ òbí tó máa easy fún wọn nìyẹn mo ti ṣàlàyé fún wọn gbà yẹn èmi dẹ̀ sọ fún yín pé ẹgbẹ́ yẹn ò ní exist pé wọn ò lè ní nation kan wọn ò lè ta flag kankan so bó ṣe dé nìyẹn. Any other question? Sunday Igboho wa mọ àìsàn. Wọ́n ní tí ọba máa yan president pé ọmọ ọba àwọ̀. A ti sọ fún yín nóòtì o èmi sọ fún èmi mo advice wọn pé tó bá dá ẹgbẹ́ yẹn sílẹ̀ bó bá wù wọ́n lè lọ gbé ọmọ ọba wọ́n lè wá wọ́n lè ṣe research mẹsáyà yẹn tá lọ́mọ ọba wọ̀ yẹn kán lò ó so a ti sọ ń gbà yẹn pé láìsí mẹsáyà yẹn Nàìjíríà ò ní peace gbogbo ẹ̀ la sọ mọ́ ń gbà yẹn láì jẹ́ pé mẹsáyà yẹn dé a lè ní peace lórílẹ̀-èdè àti gbogbo àgbáyé not only Nàìjíríà. Ìgbọ́dọ̀ pé wọ́n ṣe election yẹn ẹ sọ wípé ẹni tí ó máa di ààrẹ orílẹ̀-èdè yìí pé Ọlọ́run fi orúkọ bàbá ẹ̀wọ̀n pé Joseph ni bàbá mo bẹ́ẹ̀ sọ lókè lóòótọ́ ni mo sọ fún yín gbà yẹn but lẹ́yìn àti record ní June next land pé ìdí Ọlọ́run sọ pé òun change ẹ̀ nítorí pé wọ́n gbìmọ̀ láti pa iṣẹ́ tó fẹ́ ṣe wọn fẹ́ kó ṣe òun láti fàyè sílẹ̀ so òun láti fi àyè sílẹ̀ fún ẹlòmíì òun láti fi àyè sílẹ̀ fún àwọn èèyàn Nàìjíríà kan yan kan ṣe lè tó bá wù wọ́n tó lọ́nà sọ pé òun máa gúnlẹ̀ sí Nàìjíríà ní 2023 ni òun láti jẹ́ kí a fi ẹ̀mí kan torí wọ́n ti plan ikú fún wọn ti dé kan ẹni tó bá bọ́ síbẹ̀ àwọn nǹkan tó ń plan fún àwọn ló máa forí gbé mo yẹ Ọlọ́run lòun yẹ aburú kúrò lórí ẹ̀ ó dàbí gbà tó Ọlọ́run sọ fún wọn pé wọ́n lọ gbé Jésù Kristi kú òun bí jẹ ẹran pé wọ́n fẹ́ pa ṣé o mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ṣe kíni la fi rà padà ọ̀pọ̀lọpọ̀ mi ló forí gbé ikú Jésù Kristi ṣé ó ti yẹ bá a ṣe ṣe náà nìyẹn. ẹni yìí ṣe àṣírí pé ó máa di ààrẹ orílẹ̀-èdè. ó máa di ààrẹ president méjì wọ́n á fẹ̀mí ẹ̀ rábẹ̀ wọ́n á fi ra Nàìjíríà padà ó tó di ààrẹ orílẹ̀-èdè àti sọ́kọjá àtúndìpìtẹ̀ president méjì la máa fi ẹ̀mí ẹ̀ ra orílẹ̀-èdè padà fún owó padà ìgbà tó bá dé ní Nàìjíríà tó máa peace kò yí padà ayẹ̀ torí aburú plan gbogbo ibi tó ń plan fún Ọlọ́run dẹ̀ sọ pé gbogbo àwọn tó ṣe aburú yẹn kó tó jáde nígbà yẹn Ọlọ́run àti ṣe kíni àti clear àwọn má lè jẹ́ kí orílẹ̀-èdè yìí kó rí ṣe tó ẹni máa ṣe Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ á múra ní gbogbo nǹkan tó lọ́run fi hàn wá. ṣèjọ a rí Tinubu pé Tinubu máa ṣe ọdún mẹ́jọ. kò lè kí ọdún mẹ́jọ wa ti sọ kò lè ṣe ọdún mẹ́jọ ẹ̀. ọ̀rọ̀ Sunday Igboho níbo ló máa yọrí sí. Ọlọ́run ló sọ pé wọ́n ti ń ṣèpàdé pẹ̀lú àwọn àgbààgbà pé kí Tinubu. Lágùn ti ń bẹ̀bẹ̀ lọ́sẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ kan bẹ̀bẹ̀ tó ń kọ́ ọ̀fílẹ̀ wọ́n dárí jù. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé lórí ọ̀rọ̀ Sunday Igboho tó bá fara ẹ̀ sípò jẹ́jẹ́ owó kan òun fẹ́ bèrè kó má bèrè kó gbàgbé nǹkan tó máa ṣe tí ó ti yé sìn kó jáwọ́ mo ti sọ fún gbà yẹn problem tí Sunday Igboho ní tó bá tẹ̀lé ọ̀rọ̀ tí mo sọ kò ní ní mo ní kó má bá wọn jà di Yorùbá nation pé ibẹ̀ ni wàhálà wà tó bá jẹ́ pé lórí àwọn Fúlàní yẹn kò ní problem tó bá ti jáwọ́ kó ní Yorùbá nation tí ó ti yé sìn tó dẹ̀ bẹ̀ẹ̀bẹ̀ wọn á dáríjì tó bá dẹ̀ dé kó ra jókòó jẹ́ bọ̀ tó bá dé tó bá ní kíní kọ̀ọ̀kan Yorùbá nation wọn á gbé Tinubu ò ní sọ pé ọmọ Yorùbá o Tinubu wà ń bẹ nǹkan tó yẹ yín is a figurehead tí ó ti yé sìn ó ní òfin tí Tinubu ó ní nǹkan tọwọ́ Tinubu ká òfin mi wà tọwọ́ ọ̀ka tó máa sọ pé kán gbé lọ court tí ò ní fẹ́ jẹ́ kó borúkọ òun jẹ́ tí ó ti yé sìn so òun lẹni tó bá wà nípò ńlá máa ń wọ̀n náà tó bá súnmọ́ wọn pé ipò ńlá mo wà yìí orúkọ mi mo fẹ́ jẹ́ o tẹ́ bá wà báyìí máa díjú pé mi mọ̀ eré o wọn lè máa fi ń sọ pé tí Yorùbá wà nípò wọn kì í rántí èèyàn
wọn ò ní fẹ́ side ẹ lórí nǹkan búburú bí other side ṣé ó ti yé sìn bó ṣe rí nìyẹn bọ̀ tó bá gbé ara ẹ̀ jẹ́jẹ́ kó má bá wọn ṣe kinní bó tẹ̀dé ọ̀rọ̀ Fúlàní kó má ṣe kinní kankan ẹ rí pé kò ní problem kankan bọ̀tí lọ́wọ́lọ́wọ́ èmi ò tí ì rí pé wọ́n fi sílẹ̀ nǹkan tó mi fẹ́ sọ nìyẹn tí n bá rí màá sọ fún yín. ní àìpẹ́ yìí a bá àgbà olóṣèlú kan sọ̀rọ̀ a wá sọ̀rọ̀ níbi ọ̀rọ̀ Aṣíwájú so ó sọ pé pẹ̀lú gbogbo ìgbésẹ̀ tó ń gbé lórí ọ̀rọ̀ tí wọ́n gbé lẹ́ka pé àwọn Yorùbá ní kíní ìrùn bọ́ sí lọ́wọ́ ó yẹ kó ṣọ́ra fáwọn gàmbàrí yẹn kí wọ́n bá dé mi légbodò kí lẹ́ni sọ̀rọ̀ ìsà. nǹkan tó ṣẹlẹ̀ ní kò bó bá ṣe ìyẹn ò nídìí kó ṣọ́ra ìgbà tí Buhari wọ ọbẹ̀ náà kó èèyàn tiẹ̀ sí Goodluck Jonathan ó kóyàn sí kò sí Yorùbá tó kó sí ìyẹn ò ní blame lé lórí ìyẹn ò ń ṣe yẹn tí ẹ ní pé kò ní tensions orí ibẹ̀ yẹn Ọlọ́run sọ ó máa kú síbẹ̀ ni tí ó ti ń sìn ó dàbí àdúrà ni Muritala ó ṣe president ó kú síbẹ̀ ni so tí ó ti ń sìn torí pé kí nìdí kò yàn wá ẹni tí ò bá yan kò kan wá tó bá fi pa tàbí wọ́n fa apá gbé síbẹ̀ repercussion yẹn láti wà pé báyìí ni mi nítorí bá jẹ́ Yorùbá kó mo jẹ́ Yorùbá kí wọ́n máa ṣáìdì ẹ̀ kò sí gọ́ọ̀mẹ̀ntì tó ṣe ayé Ọbásanjọ́ mo sọ̀rọ̀ sọ́básanjọ́ bó ṣe rí nǹkan tọ́lọ́run bá rán mi lèmi máa ń sọ o tí ó ti ń sìn yẹn wọn Ọlọ́run lè wá fi hàn mí o pé kò ní wọlé kó pọ̀ wá lọ débẹ̀ kó wọ bẹ̀ Ọlọ́run ló rán mi iṣẹ́ kì í ṣe mi mo rárá mi ìdáfá mi ìdẹ̀fà tí àṣòbí àwòṣẹ́ fún yàn. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.